kí gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí ẹ̀yin bàbá mi, màmá mi, káàkiri ilẹ̀ àgbáláyé. Èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ètò tí mo gbé wálé ni ètò tó lágbára, ètò tó jẹ́ pé ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó kàn. Mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. Mo mọ̀ pé tí ò bá sé mi àti ò sẹ́yìn kò sé mi, tí ò dẹ̀ sé mi kò sẹ́yìn. Ọ̀rọ̀ Ọba Olúwo ti tọ́jọ́ méjì mẹ́ta tí mo ti ń gbọ́ àbí tí mo wo fídíò ẹ̀. Mo bẹ̀ wá, àsìkò tí àwa ike ṣe àsìkò eré, mo bẹ̀ wá, mo rọ̀ wá ni. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kó lè jẹ́ àǹfààní fún àwọn èèyàn pátápátá nílé lóko lájò lẹ́yìn odi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kìí ṣe pé torí nǹkan kan. Ẹ wò ó, kìí ṣe ọ̀rọ̀ eré mọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ní pé tí kinní kan bá dákẹ́, tààrà ẹni máa bá ní dákẹ́. A nídìí àti gbé wò. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tìdí tí mo ṣe ní kẹ́ bá mi share ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó. Kìí ṣe nítorí nǹkan kan. Torí ọ̀rọ̀ Yorùbá, torí ilẹ̀ Yorùbá, òun mo ṣe gbé ọ̀rọ̀ yìí wá. Mo dẹ̀ mọ̀ pé ó yé yín dáadáa, ó yé gbogbo yín. Ọba Olúwo, àwọn nǹkan tí wọ́n ń ṣe, tí wọ́n ń rawọ́lé, ó jẹ́ nǹkan tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ wa. Tí àwọn aráàlú wo bá dẹ̀ sọ pé ká má dá sí mọ́, ẹ gbọ́ tí wọ́n bá ní ká má ṣe kí ni o, tí wọ́n bá ní ká má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí ẹni tí wọ́n ń ṣe ra wọn ni. Ẹ gbọ́ mi yé, torí ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ àbí bóyá àní àbí nǹkan kan lé lórí. Òótọ́ ọ̀rọ̀ tó jìnnà ni tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Olúwo ti ń wu ìwà tí àwọn lọ́balọ́ba nídìí àti tètè dìde. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Olúwo wọ́n ti ṣe kí ni o, wọ́n ti ń wu ìwà tílẹ̀ Yorùbá, nǹkan tí wọ́n ṣe mistake níjọ́ kínní àná, tí Àfọ̀njá ṣe mistake tó rawọ́lé, òun leléyìí. Ìdí tí mo ṣe fẹ́ kẹ́ bá mi pín ètò yìí ó ṣe pàtàkì púpọ̀, torí ọ̀rọ̀ táwọn ará ń wò yìí kìí ṣe ọ̀rọ̀ pé bóyá àbí torí nǹkan kan o, ọ̀rọ̀ tó ṣe pàtàkì láti jọ mọ̀ ni. Torí ẹ̀ mo ṣe ń pariwo fún yín lọ́tùn ló ti báyìí. Ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ yìí, a lè dákẹ́ ká máa wò ó. Ẹ gbọ́ mi yé. Ọ̀rọ̀ bó ṣe ń lọ yìí, a lè dákẹ́ rárá ká máa wò ó. Never. Torí ẹ̀ mo sọ pé ẹ need àti bá mi ṣe kí ni o, àti bá mi share ètò yìí gangan, torí pé ó ṣe pàtàkì fún wa láti mọ̀, ó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí a mọ̀. Mi ì tí ì rí àwọn èèyàn lọ títí kó tó di pé a mẹ́nu lé ọ̀rọ̀. Mo rọ̀ wá, mo bẹ̀ wá ni. Mo fi Ọlọ́run Elédùmarè mo fi ń bẹ̀ wá. Ètò tó wà nílẹ̀ yìí, ǹjẹ́ irú ìhàwó tí Olúwo tí wọ́n lọ fi ṣe kí ni o, tí wọ́n lọ ń fi Fúlàní jẹ Emir. Ẹ gbọ́ mi yé. Mo rò bí bóyá gbogbo àwa tí a wà a understand nǹkan yìí. Kò sí ẹni tó jẹ Emir lẹ́yìn òun
àtọba nìkan náà jẹ́ aláṣẹ, ẹ gbọ́ mi yé, tí wọ́n jẹ́ aláṣẹ àti máa pàṣẹ. àwọn ń wí àṣọ kí ni tó ṣe àwọn ọ̀dọ́ ìlú Ìwó gangan. ṣé tá a bá ṣe sọ pé òkè nílùú wa tó jẹ́ Ìlọrin bí àwọn emir àti wọ́n ti lọ gbọ́n, wọ́n ti lo gbogbo ẹ̀, wọ́n ti débi tí ó yẹ kí wọ́n dé lórí ipò. àwọn nǹkan yìí ǹjẹ́ sá wá ronú ṣiṣá? torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí mi ò rí pé bóyá a kà á kún. Olúwo ó ti fi Fúlàní jẹ emir, tí kan bá ń pàṣẹ ìkejì náà máa pàṣẹ nínú ìlú. tó bá yá Olúwo gan ò ní ní àṣẹ lẹ́nu mọ́. tó bá yáṣẹ Olúwo ò ní ní kíni o, kò ní ní àṣẹ lẹ́nu mọ́. láwọn tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀, kò ní sí àṣẹ lẹ́nu Olúwo mọ́ nígbà tó ti fi àwọn Fúlàní jẹ emir ìlú Ìwó. Ọ̀ṣun state governor kò sí tí wọ́n lè ṣe lọ́ṣun tẹ́ ẹ̀ ní mọ̀ sí. òótọ́ ẹ ti fún ọba Ìwó lágbára. ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin èèkàn, ẹ̀yin tí ẹ di òpó ọba múlẹ̀ Yorùbá, mo rí i pé ó dà pé ẹ ti ń sùn. àṣìṣe Àfọ̀njá leléyìí tí Àfọ̀njá ṣe tó fi kó Yorùbá sóko ẹrú. bó ṣe jẹ́ pé oríṣiríṣi orílẹ̀-èdè Nàìjíríà náà kó Yorùbá sóko ẹrú, àwọn ọmọ Yorùbá náà ṣe àfọwọ́fà débẹ̀. àṣìṣe tí Àfọ̀njá ṣe òun l'Olúwo ti ń rawọ́ lé. mo fẹ́ fi àwọn kankan mo fẹ́ fi hàn yín tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. láìra àwọn agreement tí Olúwo ṣe níjọ́ kínní àná, òun leléyìí ò tẹ́ bá ní ká fojú wò ó. ìgbà tó fẹ́ fẹ́ ìyàwó, tí ẹ bá rántí nígbà tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Sunday Ìgbòho tí wọ́n lọ sí Ìgàngán, ó baba Dami tí wọ́n lọ sí Ìgàngán, tí wọ́n lọ wọ́nù àwọn Fúlàní tí wọ́n lé wọn kúrò ńbẹ̀. Olúwo lẹni tó kọ́kọ́ jáde, ọba Ràṣídì Olúwo òun ló kọ́kọ́ jáde pé kí wọ́n máa bọ̀ nílùú òun, tó pa gbogbo àwọn Fúlàní wọlé. ẹ̀yin èèyàn, mi rò bí ọ̀rọ̀ yìí yé wa dáadáa ṣá. ẹ̀yin èèyàn, mi rò bí bóyá ẹ understand tí mò ń sọ o. torí tó ń wà ńlẹ̀ yìí, ẹ jẹ́ ká fura. tí ìlú Ìwó bá ní ká fọ àwọn lẹ̀, àwọn ọmọ Ìwó bá ní ó ti tẹ́ àwọn lọ́rùn kí Fúlàní máa darí àwọn ò lè dìde sí i. kò kàn wá, torí pé ilẹ̀ Yorùbá ń lọ sóko parun, òun làwa ṣe ń pariwo. ẹ jẹ́ ká ṣe ìwádìí arákùnrin yìí dáadáa. Ràṣídì Olúwo tó jẹ́ ọba Ìwó, ṣé Yorùbá dẹ̀ ni wọ́n? ṣé kìí ṣe pé àbọ̀dè náà gbà fúnlẹ̀ Yorùbá ṣá? ẹ tó ti ń jẹ emir káàkiri nílẹ̀ Yorùbá báyìí. ẹ wá mú Fúlàní ẹ fi ń jẹ emir. tẹ bá mọ̀ pé emir ni, àṣẹ tó wà lẹ́nu yín òun náà nìyẹn náà máa pa. tó bá tó tó àsìkò, ẹ máa mọ̀ wípé àṣẹ tí yín gan ò ní múlẹ̀ bí tiẹ̀ mọ́. tó bá tó tó àsìkò kan, díẹ̀ ló kù tí wọn ò bá lé yín wọ̀gbẹ́ lọ, bí wọ́n ṣe lé àwọn tó ti wà ń bẹ̀ wọ̀gbẹ́ lọ rí nílọrin. ó tọrọ kóró,
Olúwo ọba Àwó, gbogbo Yorùbá lórí gbogbo tẹ́ ẹ ṣe o. Nǹkan tẹ́ ẹ ṣe yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún gbogbo àwọn ènìyàn láti bí ọjọ́ mẹ́ta tẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé, láti gbé ìgbésẹ̀ ìwà tẹ́ ẹ wù, láti ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Torí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Ọba Ràṣídì, ẹ lọ gbé Fúlàní ẹ fi jẹ ẹ́míà nílùú Ìwó. Ara táfọ̀n já ṣe leléyìí o. Àwa máa sọ fún yín, a dẹ̀ máa jẹ́ ká ẹ mọ̀ bí àwọn ọmọ Ìwó tí wọn ò bá ronú, tí à ń pè yìí tàdé ń sọ fún wọn tí wọn ò bá gbà, ó yẹ kí wọ́n rántí. Tó bá ṣẹlẹ̀ tán ó máa jájó yín lọ́wọ́. Ẹ má pe àwọn èèyàn ẹ̀ ní rí. Ẹ̀yin tẹ̀dẹ̀ mọ́ wà, ààrẹ ni tó lè jáde lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ ọmọ Ìwó. Gbogbo tí Ọba Ràṣídì bá ti ṣe, ó ti ṣe gbé ni. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Torí gbogbo gbìyànjú, gbogbo oríṣiríṣi tẹ́ ń ṣe yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fúnlẹ̀ Yorùbá. Ọba Ràṣídì nídìí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni. Tí wọn ò bá fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́, tí wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá lọ sóko ìparun, ẹ ní máa fi Fúlàní jẹ ẹ́míà nílùú Ìwó. Agbọ́tì Ìlọrin tó ti ṣẹlẹ̀ tí Àfọ̀njá ti ṣe mistake. Ṣé lẹ́yìn náà èyí náà tún bẹ̀rẹ̀ lórí ẹ̀ láti jẹ́ pé kí wọ́n ṣe mistake ni? Ṣé mistake lẹ́ ṣe ni àbẹ́ mọ̀ọ́mọ̀ ṣe? Ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ni. Ẹ fẹ́ kankan lórí pé kílẹ̀ Yorùbá lọ síwájú. Torí ìrí tí mo rí, ẹ rántí ọjọ́ ọ̀la, ẹ rántí àti bọ̀tán. Ọba Ràṣídì Olúwo, tí àwọn aráàlú yín ò bá lè sọ̀rọ̀, tí àwọn ọ̀dọ́ ìlú ò bá lè sọ̀rọ̀, tí àwọn lọ́balọ́ba tí wọ́n fojú rí gbogbo ń tẹ́ ṣe, tí wọn ò bá lè sọ̀rọ̀, àwa máa jí wọn, á fi ọ̀rọ̀ jí wọn. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, torí mo rí pé gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé, bílẹ̀ Yorùbá ṣe máa tẹ́ ni, bílẹ̀ Yorùbá ṣe máa parun ni. Bẹ́ẹ̀ ni à ń gbé èkú àbí à ń gbọ́n èkúrú kúrò nínú àwo pé kó tán, níṣẹ́lẹ̀ tún bù mí sí. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká rò dáadáa. Ọba Ràṣídì, ẹ jẹ́ sọ fún yín wípé kúlù ayin sáyà mútu láìsá bídúnìyà sùfútù. Ọba Ràṣídì, gbogbo dáúlà tẹ́ ń lò lórí ipò lénìí, gbogbo kàrámọ̀ tẹ́ ń lò lórí ipò lénìí, gbogbo sàmánì tẹ́ ń lò lórí ipò lénìí, sáyà mútu. Ọba Ràṣídì, tó bá tó àsìkò kan, gbogbo nǹkan tẹ́ ẹ tò sílẹ̀, àwọn nǹkan náà ló máa bàjẹ́ lọ́la. Torí pé lọ gbogbo àṣẹ, gbogbo gàràgàrà mo wà ń bẹ̀ lénìí. Kúlò ayin sáyà mútu láìsá bídúnìyà sùfútù. Èmi ni mo tó kò sẹ́ni tó lè mú mi. Ẹ máa kúrò lórí ipò yẹn ńjọ́ kan, ẹ lọ bọ Ọlọ́run ọba. Gbogbo mi èrò nípa àwọn èèyàn mi àbí bí ìlú mi gẹ́gẹ́ ṣe jẹ́, ẹrù ẹlẹ́rù lẹ́ ń gbé sórí. Ọba Olúwo, gbogbo ẹ̀ṣẹ̀ ń bọ̀. Torí pé gbogbo tẹ́ ń ṣe, gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí, tó bá tó àsìkò ayé yín, ní tó fi mú Ọlọ́run nínú Kùránì tó sọ wípé òun ti dá òjíṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú èdè títí ẹ̀ tó máa fi tó àwọn èèyàn ẹ̀ nílùú rẹ̀. Èdè Lárúbáwá lẹ̀ ń sọ ní àbẹ́wò. Ìlú tá a wà ṣe Mẹ́kà ni, àbó jẹ́ ti ilẹ̀ Fúlàní. Ẹ wá mú àjòjì, ẹ fi ń jẹ ẹ́míà, sẹ́yìn lọ́balọ́ba ẹ̀ mọ̀ ni, àbí ẹ ronú sí ọ̀rọ̀ yìí dáadáa? nífẹ̀ẹ́ Àbámi Ọ̀jájá second,
ó dọwọ́ yín, ìlú Ọ̀ṣun dọwọ́ yín o. Olúwo ti ń gùn yín gàràgàrà. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Olúwo ti ń sọ pé báwo lẹ ṣe tó nìyẹn. Torí a ti rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba náà ń fi oyè tọ́ àwọn Fúlàní. Bọ́n tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin, òun ló ti fẹ́ ṣẹlẹ̀ nílùú Ìwó lẹ́nìí. Ìbẹ́tà kẹ́ ẹ lọ ronú, kẹ́ ẹ wò dáadáa kó tó di pé ọ̀nà yìí dí o. Torí tó bá dí tán, ẹ jẹ́ sọ fún yín, Ìlọrin ó wà ní bọ́dà Kwara State generally. A ní gbìngbìn, òun ní Ìbàdàn àtọ̀sùn tó jẹ́ Ọ̀yọ́ State. Ìlú Ìwó tẹ́wárí yìí, igbó pọ̀ dáadáa. Ó líǹkì mọ́yọ̀ mọ́fà, tí mo fẹ́ kí gbogbo wa ronú sí dáadáa. Ó níbi tí mo ń sọ̀rọ̀ lọ o, tí mo fi sọ̀rọ̀ Kwara àti Ìwó. Ẹ lọ rò ó, tí wọ́n bá ti gba Fúlàní síbẹ̀ tán, ǹjẹ́ sí ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀? Tí wọ́n bá ti gbà àwọn tó ti wà láàrin Central láti lè ní power àti jagun, láti lè ní power láti conquer everybody, wọ́n ti wà nílùú Èkó. Bọ́ Olúwo, Ọba Rashidi Ìwó, gbogbo tẹ́ ń ṣe, gbogbo mo wà ń bẹ̀ lénìí, àwọn kan ní ó wà ń bẹ̀ lọ́la. Tẹ́ bá lè empower àwọn ọ̀dọ́, iṣẹ́ lẹ ṣe. Bọ̀ kìí ṣe bí bẹ́ẹ̀ ṣe ń tò ìlú yìí. Ẹ gbọ́, ẹ má fi àjòjì ṣe kankan mọ́. Nǹkan tẹ́ tẹ̀ sílùú Ìwó, àbámọ̀ ni. Ẹ jẹ́ sọ fún yín dáadáa, mo fi sọ pé bóyá nú àwọn agreement tẹ́ ṣe ni. Tẹ́ fi fẹ́ yàwó Fúlàní. Sẹ́nu tí wọ́n sọ fún yín ni pé ẹ fún wọn ní emir ní àbẹ́wò. Ọba wo, ẹ̀yin ọmọ Ìwó tẹ́ wà ní diaspora pátápátá ní gbogbo àgbáláyé, tí ẹ bá ti sùn, ẹ lè sùn o. Tí ẹ bá ti sọ̀rọ̀ jáde, ẹ ti ń sọnù. Ilé lẹ̀ ń bọ̀ tẹ́ bá dé. Àwọn àbúrò, àwọn ẹ̀gbọ́n tẹ́ fi sílé nílùú Ìwó, ẹ pè wọ́n ṣàkíyèsí torí bó ṣe ń lọ yìí. Ó dáa náà fi tọpọ mọ́tàn yìí. Wọ́n empower tẹ́ ní wọ́n empower. Ǹjẹ́ ṣé ẹ mọ̀ díẹ̀? Ǹjẹ́ ṣé ẹ mọ̀ bó ṣe wá? Ǹjẹ́ ta ló sponsor? Torí táwa ń rí, ojú tá a fi ń wò, bá a ṣe ń wò ni ojú tá a fi ń wò. Bígbà pé nìkan sponsor Ọba Rashidi lábẹ́lẹ̀ ni, láti sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Fúlàní. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tó yẹ kó sọ̀rọ̀, tó yẹ kó wọ́n lè jà, wọ́n ti fowó sí wọn lẹ́nu. Ẹ wò ó, àtibọ̀tán kan ń bọ̀ lọ́la tí ẹ máa jẹ. Kése ẹ̀yin nìkan, ẹ̀yin lọ́balọ́ba míì tó yẹ ká ẹ sọ̀rọ̀. Ọba ẹyọ kankan ló wà nílùú Ìwó, láwọn kéréje bòmíì. Ẹ lè sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe, ẹ̀yin tẹ́ ẹ jáláwo bẹ̀ náà, ẹ sọ̀rọ̀. Wọ́n ti pa ìran yín, wọ́n dẹ̀ ń parun lọ. Ẹ dúró. Ó lóun da ọ̀sà yín dànù, àṣẹ ẹ̀jẹ̀ nǹkankan ẹ̀ lágbára nìyẹn ló sọ. Ó ń jẹ́ kó yé yín pé gbogbo tẹ́ ẹ gbé sílẹ̀ irọ́ ni. Ó jẹ́ ká ẹ gbé sílẹ̀ pé ibi tó ń orí ipò tó ń wà yìí, ọ̀gbẹ́ni òun ti ṣéǹjì ẹ̀ náà, àṣẹ ẹ̀ lágbára. Ṣé kò sí tó ń jẹ́ mọ́? Kò wá tán yín bí? Ojú tí ẹ̀yin aláwo, ojú tí ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ìwó, ojú tí ẹ̀yin aláwo àti oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, ojú tí ẹ̀yin aláwo àti oníṣẹ̀ṣe ìlú Ìwó, torí pé ẹ̀rọ orí ìtẹ́ yẹn
mọ̀ tó yẹ ká ẹ ṣe èèyàn lòun da nǹkan yín nù òun ṣe kinní kan ó dẹ̀ rí ṣe ó ṣe lọ bẹ́ẹ̀ ẹ rò ó bẹ́ẹ̀ ni ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ jọba tó jẹ́ mùsùlùmí àbò jẹ́ kìrìsìtẹ́nì má bá wọn débi ipò ọba torí pé tí wọ́n ṣe ń bẹ̀ ìṣẹ̀ṣe ni ó lè jọba gbogbo ọmọ gbogbo ẹ̀sìn bó ẹ jẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ojú tí yín mo sọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin aláwo tí wọ́n ti fojú yín gbolẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba Rashidi ló kápá yín ọba Rashidi Olúwo ó ti kápá yín ó ní òsín tẹ́ ẹ máa ṣe ó tún kọrin ó tún pele tó tún jó kò wá tàn yín bí first class ọba gbogbo ilẹ̀ Yorùbá first class ọba ìlú Ọ̀ṣun kojú òwá tì yín bẹ́ẹ̀ ni mi ì bú yín o bọ̀rọ̀ ọba Rashidi ti ń jẹ́ kó yé yín pé kò sí ẹni tó tó òun kò sí ẹni tó lè bá òun kí ni ó tọrọ koro bàbá wíyàkú bá wíyàkú tó bá lóun jẹ́ onímímọ́ tó jẹ́ onímánì tó ní tóun kà ó dáhùn lójú kó bọ́ta kó jẹ́ kájọ tẹ́lẹ̀ kó gbé Kùránì wá gbé àwọn tẹ̀sí gbé ìdúlẹ̀ ké sí ọ̀rọ̀ Ọlọ́run àwọn àkọ́ni gbé Kùránì wá kó jẹ́ kájọ máa yànnà náà tó bá fẹ́ sọ̀rọ̀ kó jẹ́ ká tí ní tó wà ń bẹ̀ tú tá bá fẹ́ sọ̀rọ̀ lókù ẹ lè máa ga yín wa mọ́nú ayé alẹ́ ń bàlú jẹ́ ròbéré ni gbogbo tẹ́ ń ṣe ìwà tẹ́ ń wù ó ń ba nǹkan jẹ́ ó ń ba ìran ilẹ̀ Yorùbá jẹ́ ìgbà tẹ́yìn ọba gan gbogbo ẹ ti wà lọ́wọ́ olóṣèlú wọ́n ní a máa buyin àbuyin bọ̀ ó tọ̀rọ̀ ní tó bá ti jẹ mọ́lẹ̀ Yorùbá àwa máa sọ̀rọ̀ jáde bí àwọn ọmọ ìlú yín ò bá sọ̀rọ̀ jáde tó bá yà wá máa dáká máa wò yín bọ̀ àwọn ọmọ ìlú yín ojú tì yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń diaspora ẹ mú nínú àwọn tó ti lówó ń diaspora kẹlẹ́ fẹ́ fi wọ́n joyè gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́rùn ojú tì yín ta ni yín ọba yín ṣe tó wù ó ń gun gbogbo ọba ó ń gun ìṣẹ̀ṣe ẹ̀yin aláwo kí lẹ rí ṣẹṣe ó ti jẹ́ kí àwọn aráàlú wọn gan máa mọ̀ pé kò sí nǹkan kan lórí ẹ̀ tó ń jẹ́ ṣẹṣe kò sí tó ń jẹ́ ṣẹṣe ó sọ bẹ́ẹ̀ kò sóògùn mọ́ kò sí tó ń jẹ́ mọ́ intensin lórí irọ́ ni ó ti lóhun ti wó gbogbo ẹ̀ dànù ẹ̀yin oníṣẹ̀ṣe I challenge you mo challenge gbogbo yín ọba Rashidi ti challenge yín ti pẹ́ ẹ rí kankan ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lè sọ̀rọ̀ gbogbo ṣe ń gùn yín gíragíra olóhùn mú Ògún òun wo òun mú èṣù yín òun wo òòṣà yín òun gbàjẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ rí kankan ṣe sí kò wá tán yín bí kò tán yín àtẹnujẹ gbogbo àwọn tó tún ní iṣẹ́ lọ́wọ́ àtẹnujẹ ti bàtàyé wọn jẹ́ ó ti fowó rà wọn ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ okay tani àtẹnujẹ ó ti bà ti yín mọ́lẹ̀ tá a bá wá sọ ẹrọ béèrè ni kì í ṣeré o ó tọrọ ó kéré ó tọrọ ó le ẹjẹ fún ìṣẹ́jú kan. ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnu tó fi pé á ní pé bóyá ń pa kankan
ọ̀rọ̀ yìí ibi tó ń lọ yìí tá a máa sọ tá a dẹ̀ máa yànnàná ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa a wà láàdákẹ́ a láàní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọba Olúwo kí ni tó ń ṣẹlẹ̀ tẹ́ fẹ́ pa ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ parun tóbi di pé ẹ fi ń fi Fúlàní jẹ ẹ́míà kò yé mi o kò yé mi rárá torí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa sọ pé à ń dákẹ́lé lórí o a máa fà á ni tí àwọn èèyàn bá láwọn ò ní sọ̀rọ̀ ó di dandan ká sọ ẹ gbọ́ mi yé. Ó di dandan ká sọ ọ̀rọ̀ yìí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá outcome tó fi jẹ́ wípé bí wọ́n ṣe fẹ́ máa ṣe lélẹ́yìí tó fi jẹ́ pé bó ṣe fẹ́ máa gbé gbà lélẹ́yìí ẹ̀yin ọba kí ni àǹfààní yín you can support me with star ẹ fáwọn náà ní star ìjọ ẹ support wa pẹ̀lú star please. Àwọn nǹkan tá à ń sọ yìí kì í ṣe bóyá nítorí nǹkan kan torí kílẹ̀ Yorùbá má bàjẹ́ ni ẹ lọ wò ó dáadáa torí kílẹ̀ Yorùbá má bàjẹ́ ni làwa ṣe pariwo síta ẹ wá mú Fúlàní ó fi ń jọba nínú ìlú nǹkan tí Àfọ̀njá tó jẹ́ bàbá àwa tó ṣe mistake tó ṣe táwa ń wá àtúnṣe tá à ń gbìyànjú ẹ̀ òun lÓlúwo ra sí ẹ̀ lé lórí ẹ̀yin ọba kò wá tán yín bí báyìí ẹ̀yin aláwo ẹ̀yin oníṣẹ̀ṣe kò wá tán báyìí kò wá tán kò tán kò wá tán torí aṣọ aṣọ ẹnirọ́ ni àbí gbogbo àwọn nǹkan yìí awíwíwíwí ẹnirọ́ afọ̀fọ̀fọ̀fọ̀fọ̀ Ọba Rashidi Olúwo Ọba Rashidi Olúwo ṣé bá ṣe máa wòran lélẹ́yìí ṣé bá ṣe máa wòran lélẹ́yìí torí ẹ̀ èmi pariwo tèmi o ń pariwo ẹ jẹ́ ká jọ rò dáadáa ẹ jẹ́ ká jọ mọ ibi tó ń lọ tí èsì pé bóyá àní kankan tèmi fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa òun lélẹ́yìí torí ẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í sọ ọ̀rọ̀ eré o ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe kíni o kì í ṣe ọ̀rọ̀ eré that's why ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. ó wá dùn mí fún ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe tẹ́ ẹ lè gbé agbára dání bẹ́ẹ̀ ni bàbá mi Mr. Ruben Túndé mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ojú ti tì yín o
ẹ ní kankan ẹ lágbára. Ẹ gbọ́ mi, ẹ ní agbára. Èmo sọ bẹ́ẹ̀. Ẹ lágbára. Ẹ lóògùn. Ẹ gbọ́ mi yé. Ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ìwó, ìbùn nílẹ̀ Yorùbá, ẹ ní kankan. Irọ́ lórí asán ni. Ọba Ràsídì jẹ́ kó yé yín pé tóun gbé wá fún yín ó ju gbogbo tẹ́ gbé dání lọ. Ó jẹ́ kó yé yín pé gbogbo tẹ́ gbé dání yẹn òun máa parẹ́sẹ̀. Ọba Ràsídì jẹ́ kó yé yín pé èèyàn lásán ni yín. Ó jẹ́ kó yé yín pé tẹ́ gbé dání yẹn irọ́ lórí irọ́ ni. Mi ò rò bí bóyá ẹ ṣe àwọn ètò tí wọ́n ń ṣe fún kó tó jẹ oyè. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin lọ́balọ́ba, kò wá tán yín bí? Ó gùn yín gàlègàlè, ó sọ pé ẹ lẹ́nu, ẹ jẹ́ nǹkan kan. Ẹ gbọ́, ó lẹ́ẹ̀ jẹ́ nǹkan kan, àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ kò wá tán. Kò wá tán yín bí? Tá a bá wí àkúbà wí àkùbọ̀ Ọba Ràsídì èmi á sọ fún ẹ pé kúlù àyìnsá ya mutu láyìnsá bídú ni yasubutu. Ọ̀rẹ́ ẹni tó lágbára ni àbó nípò onípò ó lè kanná, àbó òun lọ lórí ìlú pé mi ní kúrò ń bẹ̀ mọ́, àbẹ́mi lọ lọ́lá ni. Nǹkan tó yẹ kí n ṣe tí mi ò ṣe tí mo bẹ́yìí tí mò ń ṣe ni mò ń ṣe ni. Àbágbà sáyà mọ́ lọ́njọ́ kan nínú ẹsẹ̀ yìí náà ni ẹsẹ̀ 6 ni. Tó o bá lò ní mímọ̀ ìmọ̀ tó gbé wá báwo ló ṣe kà á sí, níbo ló kà á sí, báwo ló ṣe kà á, ǹjẹ́ sọ tú Kùránì dáadáa? Ǹjẹ́ o sì tú Kùránì dáadáa? Ọba àwò kò yí ẹ̀. Tó bá yí ẹ dáàyè tí mà yí ẹ, tó o dẹ̀ mọ̀, tó o ní mímọ̀, tó o mọ̀ tó ń ṣe. Ó wá dùn mí, mo sì ẹ̀ kí ẹ ó try. Ó jẹ́ kó yé wọn wípé wọn jẹ́ kankan àwọn oníṣẹ̀ṣe. Ẹ̀yin aláwọ̀ òlu, ẹ mà try. Ọba Ràsídì jẹ́ kó yé yín pé asán lórí asán ni yín. Ọba Ràsídì jẹ́ kó yé yín pé ẹ jẹ́ kankan. Bẹ́ẹ̀ ni, mo yìn, ó káre, ó gẹ̀ẹ́tì yín. Ṣé rọ́lẹ̀ fi ń bò wá lójú ni àbẹ́wò? Sí òsì tó ń jẹ́ mọ́ ni, tó ráwà àti rí àrẹ̀ tí mo bó ṣe rí àmọ̀ kan tó ń jẹ́ tí wọ́n ti lò láìsí pé bóyá wọ́n lo nǹkan ìrújú fún wa nílẹ̀ Yorùbá. Kí ló wá dé? Sẹ́yìn oníṣẹ̀ṣe ìsìn sí òsì tó ń jẹ́ mọ́ ni, àbí nílùú Ìwó àbí gbogbo ilẹ̀ Yorùbá? Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? Tẹ́ ẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀, tẹ́ ẹ̀ jáde, tẹ́ ẹ̀ sí ẹ̀ kọ́kọ́ sànńdì rú o, àti rí àìmọye ọba tí wọ́n ti sànńdì, àìmọye ọba tí wọ́n ti sànńdì rí. Ẹ lè jáde, wọ́n wá tẹ̀yìn mọ́lẹ̀, wọ́n tẹ̀yìn pa. Àṣẹ ẹ̀ lágbára gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ológun nílùú Ìwó, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe wọ́n ti fowó di yín lẹ́nu pé ẹ̀sọ́ tó wà lọ́wọ́ yín nù. Gbogbo ẹ̀yin tẹ́ jáláwo bẹ́ẹ̀ náà, ẹ̀yin oníbàálù, ẹ béèrè fa, ẹ fẹ́ tutù ṣe nǹkan wò, ètùtù yóò gbà má bí? Ojú tí ẹ̀yin oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni, ọba Olúwo ti tẹ̀ yín mọ́lẹ̀, wọ́n ti sọ ìlú Ìwó di ilẹ̀ Fúlàní báyìí. Wọ́n ti sọ di ìlú Fúlàní. Kí làwọn lọ́balọ́ba yòókù ń wò? Kí lẹ̀yin oníṣẹ̀ṣe ń wò? Kí lẹ̀yin ọ̀dọ́ ìlú bẹ̀ gángan ń wò? Tẹ́ bá ní káwa máa sọ̀rọ̀, a máa fi yín lẹ́ àní sọ kankan mọ́. Bọ́ tó bá tó àsìkò kan, ẹ pariwo.
torí mo mọ̀ pé tó ń dùn kò kí ń lọ títí. Àṣírí mo sọ fún yín. Àwọn táwọn sọ fún yín ẹ lọ sọ̀rọ̀, ẹ ṣe bó ṣe yẹ ká ṣe ṣe, ẹ sọ bó ṣe yẹ ká ṣe sọ o. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu, torí àbá yín sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Tẹ́ ẹ bá rò pé bóyá bẹ́ẹ̀ kọ́, tẹ́ ẹ rò pé bóyá ń tà ń sọ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ ká sọ, á tó yé yín, ẹ tó máa mọ̀. Gbogbo àwọn nǹkan yín ẹ̀yin tẹ́ ẹ jó níṣẹ̀ṣe ó ti wá, wọ́n ti Ràṣídì ti gẹ̀ẹ́tì yín, ọba àwo ti gẹ̀ẹ́tì yín, ó ti gba gbogbo ọ̀nà tẹ́ ẹ lè gbà. Ó jẹ́ kó yé yín wípé ìtẹ́ ẹ gbé dání gbogbo tẹ́yìn pè ní nǹkan tí yẹn irọ́ lórí irọ́ ni. Èmi gan ti wá bìlíìfù ẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ti bìlíìfù ẹ o. Ó ń dán wò owó kan ó ṣe sí yín, ó ta sí yín, ó rọgbọ yín, ó ń bá yín pò ó. Dé pẹ́ fìdí rẹmi kò tán bí. Kò wá yọlẹ̀ fún yín ibi tẹ́ ẹ̀ ti ronú dáadáa tóun fún ààrẹ ò ronú. Àwọn tẹ́ ẹ pè láwọn ará bí tá a bá fẹ́ kírun ní mọ́sálásí, pàró máa wà nídìí wọn àti apá wọn ni, wọn fi ṣeré lọ́dọ̀ tiwọn. Torí pé wọ́n fẹ́ sin Ọlọ́run, wọn àṣẹ bọ́ pàró dì wọn lẹ̀. Ìgbàdí tó wà ń di wọn, wọn àfilẹ̀. Nígbà tí wọ́n kírun, wọ́n fi ìbọn kírun, wọn àṣẹ gbélé ṣe bí nǹkan ìṣúra ni. Wọ́n fi àdá kírun ṣe bí nǹkan ìṣúra ni. Kí ni tó ń ṣe wá? Ẹ ṣe róòdì tó ọ̀rọ̀ ká ẹ sọ, ẹ ṣe mọ̀ nǹkan tá à ń sọ pé báyìí ló ṣe rí. Abẹ́rò káàgọ̀ ni abẹ́rò báwo ní làákàyè ni. Àwa tá a jáde tá a wà nínú Ìlọrin gá mọ̀ wípé bó ṣe rí leléyìí. Ọ̀pọ̀ ìjẹkújẹ ni ò jẹ́ kálòmíì sọ ọ̀rọ̀. Torí tó gbọ́ yà tí tó yẹ pé tí wọ́n fi tọ́ tó wọ bírèènì tí ò tún wá ìmọ̀ débẹ̀. Mi ní bú ẹ̀sìn, bọ̀ mo fẹ́ kó yí ọba Ràṣídì dáadáa. Ka Kùránì kó o tú látòrí kóòdì kó o tú délẹ̀, kó o máa wò túmọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní Kùránì. Máa kà á lẹ́yìn kọ̀ọ̀kan kó o dẹ̀ máa tú. Tó o bá mọ̀ tó sọ pé kán máa tú lọ gba Kùránì ilẹ̀ tí Kùránì tí wọ́n fi Yorùbá kọ àbí English ló dẹ̀ mọ́ ká lọ kà á. Àwọn ìtàn sàábẹ̀ kan, àwọn ìtàn ànábì kan ló wà nínú ẹ̀. Kò yẹ sí ìtàn sàábẹ̀ gan. Àwọn ìtàn ànábì, àwọn ànábì tó ti lọ. Kí là ń parọ́ fúnra wa fún? Àwa sọ ọ̀rọ̀ ó wá lọ fi ẹ̀mí ṣé o ti sọ di ilẹ̀ fúra. Ṣé rí ìhàn kíyèsí ti máa sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin gómìnà tí yóò yé yín dáadáa wípé ibẹ̀ yẹn náà fẹ́ fi ṣe central o. Tán bá ti géènì ibẹ̀ tán ó máa yọ yín lẹ́sẹ̀ lẹ̀. Tán bá géènì àyè yẹn tán ó máa dùn yín. Wọ́n máa kó àwọn èèyàn wọn wọlé. Igbó pọ̀ níbẹ̀. Mọ́nú Ọ̀yọ́ mọ́sun wọ́n di alágbára. Ní ìjọ kan ní mo máa dábàá sọ ní Ọ̀fà tó lọ sí Irá. Ìgbà tí wọ́n kidnap èèyàn nígbà yẹn tá a lọ rescue ẹni yẹn. Ó pa àlà àti bọ́ sínú Ọ̀yọ́ state mọ́ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni tá a ti gbàálẹ̀ mọ iye ìrìn tá a rìn nínú igbó ká tó rí ẹni yẹn náà gbà. Gbogbogbò yìí náà máa lò. Gbogbogbò yìí náà máa wá dúró sí. Gbogbogbò yìí náà máa ṣe kínní. Ẹni tó ti fi èèyàn jẹ́ ẹ̀mí ó ti tulẹ̀ fún wọn nílẹ̀ Yorùbá sáǹsùn ni. Ọba Olúwo ti tulẹ̀ fún wọn nìyẹn. Nígbà tí olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ti lọ sí Gàngán, tó ọba Ìwó ti sọ pé gbogbo àwọn tí wọ́n lé ń bẹ̀ máa bọ̀ nílùú Ìwó torí ọmọ tó fẹ́ fẹ́. Ó wá fẹ́ tán ṣé mission yìí ni pé àbá agreement tó gbà lọ́hùn ni wípé tó bá ti gba ìyàwó tán wàá fi ẹ́mí àkálẹ̀.
òun náà ní nọ́mbà mi náà ní 080 83 89 25 58 ó correct 080 83 89 25 58 ẹ lè pè mí. So ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe eré, òun náà mo fi sílẹ̀ yẹn, nọ́mbà yẹn mo fi síbẹ̀, ẹ wò dáadáa ẹ máa mọ̀ pé òun ni, tí èsì àní-àní. Gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ kàyéfì fún wa láti jẹ́ pé ká jọ lọ, bẹ́ẹ̀ pé direct, bẹ́ẹ̀ pé ní kíní, bẹ́ẹ̀ ló ṣe rí WhatsApp call. Ọ̀rọ̀ yìí ti wá kú òní tó jẹ́ pé a máa dákẹ́lé lórí, tó jẹ́ pé a nídìí àti ṣe. Nọ́mbà yẹn tún lélẹ́yìí 080 83 89 25 58 òun náà ni nọ́mbà náà jẹ́ máa pè sí, ó correct. Ṣé rí àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀, ẹ gbọ́ mi yé, tó jẹ́ àwọn nǹkan ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ tí yóò ní jẹ́ ọ̀rẹ́rẹ́. Torí ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe, torí àwọn nǹkan yìí tàbá pé bóyá rọ́ ni, kì í ṣeré o. Eighty 83 89 25 58 or +234 082 okay 222 640 68 ẹ lè pè sórí ẹni wọ̀nyẹn náà. Ẹ lè pè sórí eléyìí náà, ẹni wọn nínú méjèèjì. So ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa sọ pé kò yé wa àbí kò jẹ́ nǹkan kan. Ọ̀rọ̀ yìí a need láti sọ̀rọ̀ síta. Ẹ̀yin oníṣẹ̀ṣe, nǹkan tó bá Solomon máa ń sọ nìyẹn pé ẹ lógun ẹ ní kankan, àti ẹ lágbára àti kojú ẹ wò ó ṣe fá ló mú ṣá, ẹ sọ òtítọ́ ọ̀rọ̀, òtítọ́ ọ̀rọ̀ wa korò láti rí i pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá dákẹ́ ẹ lè sọ̀rọ̀ lé lórí. Ìlú ń túlé yín lórí, wọ́n mú àjòjì, wọ́n mú nǹkan àjòjì, wọ́n fi ń bò yín, wọ́n ń da nǹkan ilẹ̀ Yorùbá nù, wọ́n ń da nǹkan ilẹ̀ Yorùbá nù. Kì í ṣeré o, kì í ṣe ọ̀rẹ́rẹ́, wọ́n ń da nǹkan ilẹ̀ Yorùbá nù. Má dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀, àwa ò ní dákẹ́, a ní dákẹ́ o, torí pé tá a bá dákẹ́ tara wa máa ṣe kí ni o, ó máa bá wa dákẹ́. Tara wa máa ṣe kí ni o, ó máa bá wa dákẹ́. Mo ń kọ́ tí mi ìfẹ́ kó kọ́ ti kinní yẹn ni, ẹ lè pè padà. Tẹ́ bá wo nọ́mbà àkọ́kọ́ yẹn, òun ní kẹ́ pè sí ẹjọ́. Ó ń disturb eléyìí tí mo fi ṣe program, ìdí tí mo ti ń kọ́ tẹ̀ nìyẹn. So gẹ́gẹ́ bí n tí mò ń sọ lọ, kìí ṣe ọ̀rọ̀ irọ́, ọ̀rọ̀ tó jẹ́ pé a nídìí àti sọ ni, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a nídìí àti sọ. Tí mo tẹ̀ mọ̀ wípé
ó nídìí. Hello sir. Hello sir. Ẹ ra sá o. Mo kí yín o. Hello. Hello sir, gbogbo ayé ń gbọ́ yín o. Àwa nìyẹn sá o. Àwa nìyẹn o. Kìnìún ọ̀gá ìtara yìí, kìnìún ọ̀gá ìtara yìí, kìnìún ọ̀gá ìtara yìí báyìí. Àmọ̀ mọ́tò ṣe ti voice ní ìjáde lójoojú báyìí, ó ṣẹ̀ṣẹ̀lẹ̀ báyìí, ó ṣẹ̀ṣẹ̀lẹ̀ báyìí, mo fẹ́ dá sí tò. Ẹ ṣẹ́ẹ̀kì ẹ̀nà lójoojú, ó dà pé. Ẹ jọ̀ọ́ tí gbogbo ayé bá ń gbọ́ mi, tí gbogbo ayé bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes tó bá yẹ pé ẹ ń gbọ́ mi. Tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes o, tí ẹ bá ń gbọ́ mi kétékété, ẹ bá mi tẹ yes. Torí kò mútu ní bíbà yìí. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo èèyàn ń gbọ́ mi? Ẹ lè pè mí padà kẹ́. No sound. Okay sir. Gbogbo ayé ń gbọ́ yín sir. Gbogbo ayé ń gbọ́ yín. Okay sir. Ẹ ṣé gan sir. Okay. Ṣé ẹ fẹ́ bá a dá sétò ni sir? Ẹ ṣé gan sir. Ẹ sir. Àwa ni ẹ sá o. Àmín àṣẹ tètè wọn. Ìgbà oníṣẹ́ mi yóò dágbà alẹ́wọ̀n ọba. Àmín. Oníṣẹ́ mi àwọn ọmọ yín. Àmín àṣẹ. Bẹ́ẹ̀ tó ń jáde láàárọ̀, bẹ́ẹ̀ ń jáde lọ́sàn-án, bẹ́ẹ̀ ń jáde lálẹ́ lórí ìfẹ́ ìmọ̀ yín. Àṣẹ. Àṣẹ wa àṣẹ. Ṣé rí ibi tó yẹ kí Yorùbá, ibi tó yẹ kó fojú sí, ibi tó yẹ kó fi tẹ ibẹ̀ kọ́ lọ́ fi tẹ̀lẹ̀. Yorùbá wá fi ibi tó yẹ kó fi máa tẹ̀lẹ̀ nísìnyí. Wọ́n wá fi ẹsẹ̀ ní ẹ̀kọ́ fi máa tẹ̀lẹ̀, wọ́n ti wá fi orí wọn tẹ̀lẹ̀ báyìí níbẹ̀ Yorùbá. Subhanallah. Torí wípé àkàrà wí á kú. Báwí á kú bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ iṣẹ́ ìṣẹ̀ níbẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ rẹ̀. Tó bá jẹ́ pé olóòótọ́ lè gbèrò jáde ní ìdí tó ní pé òun fẹ́ ṣe tí o tó kọ̀ sọ̀rọ̀ táwọn aláwo kan gbogbo ọmọ akáyé kò bù jáde. Ó kí mi sọ Ògbólúwa. Àti àwọn tó máa gbé Èyí mi ipá. sì ṣògbólúwa. Àti àwọn tó máa gbé òògùn nítorí pé ọ̀pọ̀ ìkẹ́ ti pọ̀ jù nínú ọmọ Yorùbá. Ọlọ́ọ̀gbìn olúwo tó ti ṣe kíní ibò ọjọ́ ti pẹ́. Ó ń ta ilẹ̀ Yorùbá fáwọn àgbòjì. Ẹ̀rọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Masbi, welcome back. Nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà sọ̀rọ̀ tó wà rẹ̀ ní báàsì yẹn tí ẹ ló sọ̀rọ̀ ètò Facebook. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jáde wọ́n àwọn àgbẹ̀ máa ń pè wọ́n ní pé tí nǹkan kan bá wọ èyí tó bá gbé ọmọ táríkà wá ní ibi lọ́ńdẹ̀. Ṣùgbọ́n tó bá gbé ọba tó bá gbé èdè wá ní pé òun burúkú gbogbo ní ìlú wa. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ọba Yorùbá àtàwọn ọmọ Yorùbá wọ́n mọ̀ wípé ohun burúkú ti wọlé Yorùbá láti pàṣẹ olùgbò. Ohun tó yẹ kó fa tọ́láwọ̀ tó ń yí agbára nílẹ̀ Yorùbá. Èmi ò gbé Yorùbá àlágbára bọ̀ nígbà mo gba ọjọ́ olùgbò sọ nítorí pé mo rí pé ó ti gbé Yorùbá wò. Wọ́n ti gbé Yorùbá jẹ́mọ̀ kankan kò dín kankan mọ́. Tí wọ́n ti bẹ̀ ó yẹ kí wọ́n fi sọ́ọ̀dì. Ọmọ olóúnjẹ sọ́ọ̀dì tí wọ́n bá sọ́ọ̀dì tó ti gbé ìgbà káàkiri gbé ilẹ̀ méje ní ìlú péjú méje àwọn ọ̀pẹ ayé pé gbà. Wow. Wọ́n dùn wá kéèyàn máa rí ìwọ̀n wá sí. Wọ́n rí ìgbọ̀n ilẹ̀ Yorùbá sí ẹ̀yìn kan lè wà bẹ̀ tẹ ní agbára. Nǹkan wà bẹ̀ tẹ ìjọ ọba. Wọ́n dùn ìṣẹ̀ṣẹ̀ lẹ́nu. Wọ́n ti wá sọ́ra wọn di ọba social media. Ohun tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe náà. Àwọn ọba tó yẹ kó nígbà ìpèbí wọn kò sí ọ̀gọ́gọ́ tó lè ṣe fún. Tó lè gbọdọ̀ ṣe wọn pé kò sọ pé ìṣẹ̀lẹ̀ sí òun. Ìbá jẹ́ pé ọba tó wọ ìpèbí lè Yorùbá tó ń jọba dáadáa. Àwọn tó jẹ́ pé àwọn ọba gidi tí wọ́n mọ ìṣẹ̀ṣe gbogbo káàkiri tó ṣe yẹn kò tẹ́lẹ̀ ohun tẹ̀
sọ bàbá àwọn kan ní pé ìbọn yẹpẹrẹ ní o nǹkan kékeré dé kọ́ńtà ń sọ yìí o ṣẹ́rí ẹ má lè fi tẹ̀ àwọn ìdìbò ọmọ tí olúwo bílẹ̀ àtàwọn tí Yorùbá bá múra ó wà pé àwọn ọmọ máa fi Yorùbá sóko ẹrú. ó tọrọ. nítorí wípé Yorùbá ohun tá a máa jẹ ó ti jẹ́ ká sọ̀rọ̀ wa nù ó ti jẹ́ ká sọ àṣà àti ìṣe wa nù ó ti jẹ́ ká sọ olúwàbí wa nù. àwa lè sòdodo mọ́ tẹ bá sòtítọ́ àwọn tí wọ́n sòtítọ́ ká máa lé wọn kiri ni bó ṣe ń sòtítọ́. gbogbo ọ̀rọ̀ àti Fúlàní wá dálẹ̀ bàbá tiwa wọn bí ọmọ Yorùbá kan ga tó lè dálẹ̀ ẹ̀ Fúlàní. ṣẹlẹ́kọ̀ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Fúlàní bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ wọn ni. kí ló ṣẹ̀yìn ọba wa kí ló ṣẹ̀yìn gómìnà wa. ìwọ kan wà nínú ayé téèyàn mú wáyé tí kò fẹ́ tó dùn gbogbo wa láì kò lè tẹ́ tó máa mú kankan lọ. ọ̀rọ̀ ayé ló máa gbé. àmọ́ orúkọ téèyàn á ti dùn ìdìbò ní àwọn láéláé. ẹ̀rí tó ra tí Fúlàní bá wọlé bí wọ́n ṣe ń pa ọba tí wọ́n pa ìjòyè tí wọ́n ń pọmọdé tí wọ́n pa àgbà. ṣé wọ́n fi ń dín population wa bù ni. bẹ́ẹ̀ni. tẹ̀bálì náà wàá tó pa jù Fúlàní pa jù àwọn ọ̀dọ́ ni wọ́n jí gbé jù àwọn ọ̀dọ́ ni wọ́n pa jù nítorí pé wọ́n mọ̀ báwọn àgbàlagbà nínú nígbà tó bá máa dé wọn ò ní ní agbára láti bá yín jà o. wọ́n wà lórí ètò wọn gbogbo nǹkan tá à ń sọ yìí. ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá yìí pé wọ́n ṣe pátí lọ ìgbésí ayé tí Yorùbá ń lò ìgbésí ayé burúkú ni lásìkò táwa yìí. wọ́n ò lè dìde fún wọn mọ́ ju pé kọ́ lọ pátí ká ló wọ bẹ̀rẹ̀ sí sátọ̀dé tàbí màálù tó jẹ́ pé ọ̀tún burúkú ni wọ́n ń wọ̀ sí lára tí wọ́n bá màálù sùn tí wọ́n ń da àpò sí lára òun ni Yorùbá òun ni ó jẹ́ tí Yorùbá ń jẹ ìjọbi tó jẹ́ oúnjẹ ìdádùn wọn kì í bẹ̀ Yorùbá. Àjẹsọ ẹ̀ ń wí láàárọ̀ ẹ̀ ń wí lọ́dọ̀ pé ẹ má jẹ́ kó kó wa lórí ẹ náà ìbò kó wa lórí ṣé tí wọ́n yẹ kí Fúlàní tó jẹ́ pé nígbà tí wọ́n máa dá Nàìjíríà ní Nàìjíríà tó fẹ́ fún wa ní orúkọ Nàìjíríà nígbà wọn lè pẹ̀lú ẹni tí wọ́n tó pẹ̀lú ẹtọ́jọ́ tó tọ́jú pẹ̀ sí Nàìjíríà. Haúsá tí Ìgbò Yorùbá àwọn ìgbà mẹ́ta tó ní Nàìjíríà nìyẹn tí wọ́n gbé lọ́wọ́. Ní ọ̀sọ́kọ̀ orúkọ Fúlàní dẹ̀ Buhari wọn torí pé Haúsá ló kọ́kọ́ gbà àjọ̀dún ẹ̀dẹ̀ Nàìjíríà àwọn Haúsá ló kọ́kọ́ gbà àjọ̀dún. Kí ló lè fà á? Nípa sí ẹ̀sìn burúkú ni wọ́n fi gbà òdì fún wa. Ẹ̀sìn tá a gbé lọ́wọ́ tí wọ́n gbé wá fún wa òun ni wọ́n fi gbà pé Haúsá Fúlàní nǹkan Muslim ni wọ́n Muslim làwa làwọn ọlọ́run pera wọn wọ́n fi wọlé sí àwọn Haúsá lára. Nísìnyí Haúsá yìí wọ́n lu wọn wọ́n ti fẹ́ pa wọ́n tán. Wọ́n ti kọ́ káàrí ibi tó pọ̀ ìgbésẹ̀ Haúsá wọ́n ti gbàgbé ibẹ̀ kọ́ wọ́n ti dé ilé ìtura. Wọ́n wá padà jẹ́ gbọ́ fọ́nrán tó jáde tí Haúsá káwọn tí wọ́n sọ pé ìjà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn kí ló kọ ìlú yìí tí wọ́n ti pa wọn báyìí. Ṣé ẹgbọ́n tí Haúsá káwọn Fúlàní bẹ̀ sọ pé tí ọba bẹ̀rẹ̀ pé òbẹ̀rí Fúlàní. Ṣé ẹgbọ́n tí Fúlàní sọ wọ́n ní ilẹ̀ bàbá wọn nílẹ̀ Yorùbá báwọn náà ń bọ̀ láti wá gbálẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ̀ ń pariwo fún Nàìjíríà. Ìròyìn kẹkùn àwọn ọ̀pá gbàgbé olùkọ́ lé báyìí lé torí pé àwọn agbọ́ òkè òkun ti ṣí ìtọ́pọ̀ jù nínú wa ní ilé ìtọ́jú bàbá mi. Bẹ́ẹ̀ni. Ìgbàgbọ́ ṣe rí ìdí tá a ṣe ń sọ tá a ṣe ń ké ta kò sẹ́ni tó parí bí ó tó padà sí ayé náà. Wọ́n polówó, wọ́n pa táníkà, wọ́n pa mùsùlùmí, wọ́n pa kírísítẹ́nì. Èmi tèmi o nílẹ̀ Nàìjíríà kò sí pásọ̀ kan àbí àpá kan tó lè polówó ẹ̀sìn kan fún tí màá gbàgbọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún tó tó mọ̀ pé gbogbo wọn onírọ́ ló pọ̀ jù nínú wọn. Kí wọ́n tó bẹ̀rẹ̀ sí wá fún ọmọ Yorùbá lájẹjẹ́ wọ́n ló sọ máa pàrọ̀ tí àáfà àti pásọ̀ tó wọ́n nílé kọ̀ọ̀dọ̀ ìwé pé bí wọ́n ṣe pàrọ̀ wà yìí o kò ṣe é tó dáa. Wọ́n wá fi àwọn èèyàn
ní àáfà wa ní kíní kan ní èyí tó ti gbọ́ tó ó gbọ́ kùránì wọ́n lè pa ọmọ ìyá ẹ̀ ayé ilé ìgbà láti tó sọ láti sọ wípé ilẹ̀ Yorùbá lọ́pọ̀ ní o ìbáàbò kò jẹ́ Fúlàní jọ Fúlàní ló fẹ́ bá lọ. Bẹ́ẹ̀ni Fúlàní náà fámìlì Fúlàní náà. olóòtú bẹ́ẹ̀ bí ọ̀sí ẹ̀sọ́ ẹlẹ́ẹ̀kan ẹ̀ta. àgbọ̀ ìsà. tí adúgbò bá lọ kí o fúlàní wọ́n máa jẹ́ oúnjẹ wá pápá ni wọ́n máa ń pè kọ́ gbùjà ni. bẹ́ẹ̀ni. Yorùbá ló máa sọ gbogbo àṣírí agbára wọn lórí afẹ́fẹ́ ibi tí wọ́n ti mú Yorùbá nìyẹn káwá tó fi afẹ́fẹ́ ká máa sọ̀rọ̀ bá a ṣe lágbára sí ká máa sọ̀rọ̀ bá a ṣe lóògùn tó ká máa béèrè pé báwo ló ṣe lágbára sí báwo ló ṣe lóògùn tó ọ̀tá pọ̀ nínú àwọn tó wù wá. Wow. Gbogbo tó wù wá lórí afẹ́fẹ́ yìí gbogbo ọ̀rọ̀ Yorùbá ni ìtọ́lẹ̀ pọ̀ jù nínú wọ́n ti pẹ́lẹ̀ Yorùbá dáadáa kódà wọ́n ti mọ ibi tí nǹkan Yorùbá wọ́n máa jọmọ Yorùbá gan lọ. ẹ má jẹ́ sọ yìí jẹ́ ibi tó ń gbọ́mọ Yorùbá tí ó máa sọ̀rọ̀ tó máa pa tó máa bílẹ̀ yẹn wọ́n fi ń rà kan ju wọlé ní tẹ̀gbà bẹ́ẹ̀. ìwọ́n bẹ́ẹ̀ ló fi ọmọ àti ká ẹgbà ẹ̀ tí mo sọ fún lónìí ẹ̀kọ́ lè ṣèlú sílẹ̀. ọba Ìgbò ọ̀rọ̀ ẹ̀ máa dàbí ọ̀rọ̀ àfọ̀njá ọjọ́ sí tó ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n fi gbà lọ́rí. àwọn òun ló máa gbógun jáde Yorùbá kí ló ń ṣẹ̀dá aládéládé kéèyàn kan bá wà kí ló ń ṣẹ̀yìn gọ́ọ̀nà state òun bẹ̀rẹ̀ kan ẹni wájú aláṣẹ ìtúṣe ọba kó bá tó bá ṣe yára àmàlẹ̀ Yorùbá. You are the governor of the state. tó bá lè jẹ́ pé lóòótọ́ lẹ proof ọmọ kan ní ẹ̀yìn ọkọ̀ ló máa gbọmọdé sí fún ìrọ́yìn ṣẹ́ni aládẹ́sẹ̀ yìí ọdún mẹ́jọ pé èyí Tinubu ní láti mú bẹ́ẹ̀ o lẹ́yìn ọdún mẹ́jọ ẹ̀ ṣẹ́ni owó ẹgbẹ́ tó wọ́n ìsinmi díẹ̀ láàyè wọ́n pààyàn ní ti tẹ́lẹ̀ nígbà táwọn bàbá wà lórí ètò nípa yẹn ṣẹ́ni tó dínkù díẹ̀ wọ́n gbà kọ ogun wọlé wọ́n ń kéèyàn gbogbo yìí lójoojúmọ́ olóyè sálè ìdìbò owó tọ́tọ́ wọ́n sọ pé ẹni ẹ̀yìn àwọn kan sọ wípé ìgbà wo ló dé ọmọ ọdún mélòó ṣé òun ló fẹ́ sọ pé máa jagun ilẹ̀ Yorùbá fún wọn tó máa jagun Kírìjí rí ni ẹ̀ mọ̀ pé ogun Kírìjí ìgbà yẹn ó yàtọ̀ sí ogun tó ń jà ní ìsinyìí o ayé ogun Kírìjí tó ń jà ń gbà yẹn ó fi yàtọ̀ torí nísìnyí civilization ìgbà yẹn ti wọ́n yàtọ̀ sí ìgbà táwa yìí lọ ìdí ìgbà yẹn àwọn bàbá bá ńlá wa bá wa wọn fi nǹkan ìní wọn nǹkan tó wọ́n ní wọ́n lè ní ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà tó tọ́ ní o. mo bọ́ ọ̀gbẹ́ fún àjòjì lọ́wọ́ o ẹ̀yin Yorùbá àgbègbè sí àjòjì lẹ́yìn ń jẹ ẹ́ríà nílẹ̀ yìí. nítorí pé ọmọ àlè ló máa ń fọwọ́ òsì kí ilé bàbá àti tiẹ̀. bẹ́ẹ̀ni. ní ọmọ ọkọ tí ń ṣe ẹgbẹ́ ìpínlẹ̀ ó lè wà nínú bíbélì ó wà níbẹ̀ kéèyàn bá dìbẹ̀ rẹ̀ ìwọ ìyẹn gbọ́ ló dìbẹ̀ nígbà tí ọba dìbẹ̀ rẹ̀. Yorùbá ATT wọ́n sọ pé Yorùbá wà Yorùbá ló ga jù Yorùbá ló wà àkọmọdé tí irọ́ ni títí tó ATT yẹ ẹni para yìí ẹni para yìí nítorí pé tẹ́ẹ̀ bá kojú ara yín ẹ̀rù ní dára àta. bẹ́ẹ̀ni. ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá wa olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó lọ lọ́nà báyìí. ṣé rí fọ́nrán tó jáde láti ẹnu bàbá yẹn ọ̀rọ̀ 2021 tó ti ṣẹlẹ̀ ṣé ẹ wá ní bí Ọlọ́run ti tóbi lọ́ba ṣé rí nígbà tí ọ̀rọ̀ yẹn jáde lónìí. àwọn ọgbọ́n àwọn tọ̀jọ́ lórí ìtọ́jú wípé ìyẹn ẹ kó gbé ẹni yẹn lọ sí court Yorùbá ló máa jó lọ nígbà yẹn tó bá dọjọ́ ìwé tó bá dọjọ́ wájú àbẹ̀rẹ̀ máa fi ọ̀rọ̀ gbọ́dọ̀ àwọn ìlú wípé ṣèdá fàyọ̀ ní bàbá ẹ̀. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́. ṣé àgbọ̀ pé bàbá ìlú palágbájá. so ẹni tó rí jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí nílẹ̀ Yorùbá iṣẹ́ ìrò ló ti ṣe fúnlẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. ṣé gbogbo kan tó ṣẹlẹ̀ yìí ṣé wàá lóhùn òbí bó ṣe
lọ ní sílẹ̀ Yorùbá. Àwọn gbogbo náà wọ́n ti ṣe kí gbogbo wọn ti gba ẹ̀bọ̀ jù torí pé ohun tí wọ́n fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n rántí pé àwọn ọmọ ọgbọ́n wọ́n lè gbà wípé wọ́n gbàgbé wípé ohun tó wọn bá jẹ tó máa jẹ tó ìyanjú wọn ni wọn náà máa bá wà nínú ìyá yẹn. Tí ṣe rí bàbá ẹ má jẹ ìtọ̀rí bá gbogbo àgbáyé ló ń gbọ́ wa. Bọ́lá Tinubu kẹ́mi ẹ̀kọ́ kú ọdún mẹ́jọ ló ní bẹ́ẹ̀. Wọ́n lè tún sọ fọ́rọ́ kan jáde wọ́n kọ̀ Ọlọ́run ìgbà kan bá ti bí ìyẹn wọlé. Àwọn Fúlàní sọ wípé kódà ní ọdún mẹ́jọ ló gbé lọ́fẹ́ fún Tinubu. Lẹ́yìn tó ìdí ẹ̀ tó bá jẹ́ tí Yorùbá tó lè dé síbẹ̀ tí wọ́n fẹ́ máa pín ní ẹlẹ́ka ìjẹ̀ka á tó àlọ́dá extra 40 years. Yorùbá ni wọ́n ń jẹ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ tí ọba alúgbò jáde nílẹ̀ gbogbo Yorùbá kó wá sọ níjẹ̀sí kan tó ń balẹ̀ jáde pé olùkòwò kó padà àti tẹ̀lé ọ̀rọ̀ tó sọ yẹn gbogbo òṣìṣẹ́ ṣe kọ́sẹ̀ nípò ṣé pẹ́sù nìdí ni àgbo pẹ́sù nìdí tí wọ́n sọ ọ́nà àjọ yìí tí wọ́n sọ ìdíwò kó pọ̀ fún ayé gbé gba ṣùgbọ́n tó bá pé àwọn Yorùbá lè ṣọ̀kan tí wọ́n ń dàgbà pé kí wọ́n kú orílẹ̀ Yorùbá tó kó kú orílẹ̀ Nàìjíríà kó iṣẹ́ rúbọ́ olórí kúkú tó pọ̀ nínú máa jáde láwẹ̀ sí ìtọ̀kan kú sọ ọ̀nà àwọn ẹgbẹ́ dàgbù ní o àwọn ẹgbẹ́ ṣe kíkọ́ kan ní o àwọn ìbọ̀wọ́ gbọ́nba wọ́n pa ìdìbò nígbà ní wọ́n pé ẹ̀rọ arúgbó àwọn ọ̀tá yìí náà ọ̀tá tó ń pa àwọn èèyàn tó ń gbèjọ pa àwọn ẹ̀rọ akó sábẹ́tẹ̀ tí wọ́n ṣe ọmọ Yorùbá wẹ́ ọ̀gá àtìgbésùn àpò. Bẹ́ẹ̀ni ẹ ṣe. Gbogbo lágbà tí Tinubu ti wọlé oní òbí ìlú kan tí Tinubu fẹ́ láti ṣe sílẹ̀ Yorùbá tó jẹ́ nǹkan tó jẹ́ gbòógì. Títí tó wọ́n lọ́dọ̀ kan òkè wa lọ ṣe sí. Ẹ ṣe púpọ̀ bàbá mi. Òbí ìṣe ìwọ pàtó ló lẹ̀ tó gba wọn gbogbo àwọn tó jẹ tó fi dolóyè ọmọ Yorùbá ló fi dolóyè ṣùgbọ́n wọ́n tó ṣe oyè tó tó gbọ́dọ̀ tó àti ìyá àlàáfíà tó ọmọ ló wà lójì lọ́wọ́ ẹ̀yin ọba aládé ládùúgbàdé tí ẹ bá lajú yí sílẹ̀ kí ìṣẹ̀ṣẹ̀ tó parí níbi èyí ìdáyẹ̀ ló máa sábà ṣe gbẹ̀gbẹ̀ gbogbo yìí èyí àtọ́ ń gbọ́ máa sì tí wọ́n pọ̀ máa wọ́n tó ń pa máa ṣe wọ́n pa ìdòdì wọ́n gbẹ́gbẹ́ mọ̀ ní pé ní nǹkan bí ní nǹkan bàbá yìí ní àwọn bàbá yìí ti máa ń ṣe nígbà àtijọ́ kọ́lẹ̀ ìpínlẹ̀ ṣe náà nítorí pé tó pẹ̀lú ní SCG wọ̀ ìṣòro pẹ̀lú ní ìjọba aládébàdì SCG wọ̀ kódà nǹkan ìṣẹ̀báyé tó yẹ kẹ́ ẹ mú àjòjì wọ́n bẹ̀tẹ̀ ẹ ti mú wọn ọbẹ̀ tó ní owó ẹ ń ta ní bàbá yìí tó àjòjì nítorí oúnjẹ ẹ̀kẹ́ jẹ ta lẹ́yìn báwọn ọmọ ìjà ayé mọ́ torí pé ẹ̀kẹ́ máa tàbí ìgbà wá nìsí báwo bí ọmọ ìjà yìí bá gbà ní ìlú tó bá mọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ìgbà ṣe ń lọ láti ìgbà gbé ní 5 million rọ́dà 5 million mo fẹ́ kalẹ̀ jáde nínú 5 million naira lẹ́yìn lọ pé máa gba 500,000 fọ́fọ́ 5 million ti máa gbogbo business mi kò ní ìkan tó máa fi ṣe kúkú mi ni ẹ̀rí ti gbà pé àgbèjẹ kalẹ̀ fún yẹn tó bá dọjọ́ iwájú òun ní lọ́ba máa tà á mú bẹ́ẹ̀ni ní ọgbẹ́ níbẹ̀. ṣé olóògbé tó sọ̀rọ̀ ó ní òní ó ní ọjọ́ iwájú ìṣẹ̀lẹ̀ nígbà díẹ̀ ẹ̀yin tẹ́gbẹ́ ayé ní kí oníṣẹ̀ṣe àbúrò lóòótọ́ la máa mọ̀ ní ìsìnkú ẹ̀ lóògùn torí pé ohun tí olúgbò ti pọ̀ jù. èmi ò sí ẹ̀rù pé bóyá wọ́n lóògùn o mi ò rò bóyá oníṣẹ̀ṣe lóògùn tí wọ́n bá lóògùn ẹ dán sí ọwọ́ yín wò nílùú Wó ẹ dán sí ọwọ́ yín wò nílùú Wó tẹ́ bá lóògùn ìsìn la fẹ́ mọ̀. bàbá yìí ẹ ra sà. àwọn kò tó pa ṣe ìwé ìgbésẹ̀ ló pàrọ̀kù jù gbogbo ilẹ̀ Yorùbá ló pàrọ̀kù yẹn. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá ni gbogbo àwọn oníṣẹ̀ṣe ti ilẹ̀ Yorùbá pátápátá ni mò ń bá sọ̀rọ̀. ojú ti tì yín báyìí
tẹ́ ẹ̀ bá fẹ́ kójú tì yín ẹ jẹ́ ká lágbára yín ẹ jẹ́ ká mọ bẹ́ẹ̀ ṣe tó ó ti yẹ̀yẹ́ yín púpọ̀ jù ó ti yẹ̀yẹ́ ọba jù. ó jẹ́ pé èmi ti sọ kí nǹkan fún dáàdì mi wípé ṣẹ́ẹ̀rì wọ́n ní ẹni tá a bá fẹ́ ẹni tá a bá fẹ́ ń lé kì í dárin. kó kọrin látòkè nídọ̀la ẹgbẹ́ ń dárí wọ̀ ní gbé ìlú. bẹ́ẹ̀ni. nǹkan tó lù kó ṣe yẹ tó sàlùkù bá gbogbo wa tó sàlùkù bá ní àwọn ọ̀rọ̀ kò sí ẹni tó fi darí wọn tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀. ṣùgbọ́n ó jẹ́ pé olórí wa àwọn bàbá wa tó ń kó wa jẹ tó jẹ́ pé wọ́n kó wa jẹ pé tí wọ́n fẹ́ ìrora fún wa wọ́n sọ̀rọ̀ pé pé olórí burúkú tó pọ̀ jù wọn tó ìrora ẹ̀rọ dé tọ́lẹ̀ ní ìgbọ́kọ́lọ́ba jòdìlera ó ti ní ìrora tẹ àwọn ìgbọ́kọ́lọ́ba jòdìlera èyí tó ń sọ ìgbọ́kọ́lọ́ba jòdìlera olórí burúkú ọmọ ọba jẹ́ lòmìnira yẹn ọmọ ọba jẹ́ lòmìnira yẹn ṣùgbọ́n torí pé ìwà wípé ìwọ́pọ̀ ló yẹ kó jẹ́ nígbà wa àìjùmọ̀ òṣèlú lẹ́jọ́ ìjà ìlara kú tọ́lọ̀rọ̀ òun ló ń ṣe wọ́n tí wọ́n fi tẹ̀lé ìgbà ṣe bẹ́ẹ̀ ni gbogbo pẹ́ ìgbésọ̀ láti dé ó ti yẹ ká pa lórí dáa kó ti kó ti kódà lórí ẹ̀ka ọ̀rọ̀ tó jọba lárúkọ kó yẹ kó ti wú dé ìfúnbẹ̀ṣe kó ìbọ̀ ayé tó gbà pé wà ló gbà. ó yẹ kó ti wú dé ìlú torí wípé èèlò gbà lórí ìkókó àwa fún wa máa gbàgbọ́dì fún wa ń tẹ̀ bàbá wa. ó wà lórí ìtẹ́ bàbá wa ògbó jẹ́ nílẹ̀ Yorùbá òun múlẹ̀ Yorùbá ojú wa gbèrò nípínlẹ̀ Yorùbá nínú wọn aládé ọba láti lọ mélòó ló lè pe ta bàbá àtijọ́ tó lè pe ọmọ ìgbé adébẹ̀ ṣe pàdé ẹgbẹ́ ká sọ̀rọ̀ báyìí kó ta fẹ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n lè má ti ní wúdọ̀ bí tẹ́lẹ̀ mọ́ nítorí pé nígbà tó fẹ́ dé bẹ̀ ẹ ṣé púpọ̀ bàbá wa adúpẹ́ lọ́wọ́ ẹ púpọ̀ jù adúpẹ́ gan gbogbo ohun tí ẹ sọ pátá ni àwọn èèyàn wa gbọ́ tínú wọn torí ọ̀pọ̀lọpọ̀ ń kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yín tínú wọn ń dùn pé àwọn láìkì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ púpọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ yín pé mi máa gbà kankan lọ́wọ́ yín o ẹ fẹ́ mi náà ní stika star o mi ní sọ ju bẹ́ẹ̀ lọ o ẹ support wa pẹ̀lú stika o mo lé mi náà gba star lọ́wọ́ yín o mo ń expect star mi ẹ ṣé gan ẹni tó bá tún fẹ́ pè wọlé ẹ lè bá wa pè wọlé ẹ ṣé púpọ̀ sà. ṣé ẹ rí ọ̀rọ̀ tí bàbá mi bá wa sọ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó kilẹ̀ ni tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ rí i pé wọ́n lù já ayélujára wọ́n já mọ́ra wọn ní ẹyọ kọ̀ọ̀kan ṣe rí ọ̀rọ̀ yìí ẹ rí bí wọ́n ṣe mú gba bíbà wọn náà mú gba bíbà lórí ọ̀rọ̀ Tinubu lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ọ̀rọ̀ gbogbo lọ́balọ́ba àti oníṣẹ̀ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dójú ti àwa ọ̀dọ́ ẹ jọ̀ọ́ ẹ sọpọ́tì wa pẹ̀lú star ẹ sọpọ́tì wa pẹ̀lú anything ẹ sọpọ́tì wa ẹ̀yin náà pé owó la fi ń ra star kí n gbowó online o kí n gbowó o mi ní parọ́ fún yín inú ètò ẹ̀ka jẹ ká mọ òun náà ní abẹ́sẹ̀ kínní star táwọn sọ pé kẹ́ ẹ sọpọ́tì wa pẹ̀lú star náà kí a lè fi boost page wa náà ni ìdí tí a fi ní kẹ́ ẹ sọpọ́tì wa pẹ̀lú. ẹ jẹ́ ká bára wa sọ tó ń jọ tọrọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo ti wá pè yín báyìí mo ti challenge yín ọba Olúwo challenge yín tipẹ́tipẹ́ tí ẹ bá rí nǹkan kan ṣe sọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ tí wọ́n pa nǹkan ilẹ̀ Yorùbá tí wọ́n panu nílùú Ìwó ẹ jẹ́ n sọ fún yín gbogbo nǹkan yìí ló máa padà affect yín
gbogbo nǹkan yìí ó máa padà àfẹ́tì gbogbo tẹ́ ẹ gbélẹ̀ gbogbo bí tẹ́ ẹ lọ ẹ lọ dé bọ́rọ̀ tí mò ń sọ yìí gbogbo táwọn baba ńlá yín ti ṣe sílẹ̀ àbí baba ńlá baba wa ti ṣe sílẹ̀ wọ́n máa parun látara àwo a mọ̀ pé ó ti ṣẹlẹ̀ nílùú Ìlọrin bẹ́ẹ̀ tí wọ́n lé wọn sígbó àtúnṣe làwọn ń wálé nì àwa alólè kéwu agbọ́ a mọ̀ bó ṣe rí a dẹ̀ wádìí lọ́tún a wádìí lósì kí ló wá dé tó jẹ́ wípé ẹ lè dìde ẹ lè wá ṣiṣẹ́ tó yẹ kó ẹ ṣe ẹ̀yin afọbajẹ tẹ́ ẹ fọbajẹ tẹ́ ẹ rò dáadáa ẹ̀yin lọ́balọ́ba níbo lẹ wà nígbà tí wọ́n fi ẹ́míà jẹ nílùú Wó tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ ẹ́míà tó bá yẹ jẹ́ ń sọ fún yín dáadáa ọba ilẹ̀ Yorùbá ò ní lẹ́nu mọ́ ẹ gbọ́ gbogbo àwọn adé ìṣẹ̀báyé ni wọ́n sọ nù wọ́n sọ di láwàní fún àwa jẹ́ pé ẹ́míà tí wọ́n fi jẹ yẹn ló máa rúùlù àwa máa sọ ọba tí wọ́n sọ do níláwàní a máa sọ di bẹ́ẹ̀ torí mo lè dákọ̀ àwọn ọba oríṣiríṣi tó wà nílùú Kwara tó jẹ́ pé mo ní ọba tó yọ mi jẹ lójú lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí nígbà yìí ní 2020 mo ní ọba tó yọ mi lójú pé wọ́n jẹ́ káwọn dé adé ìṣẹ̀báyé mọ́ wọ́n ti wá fi àwọn Fúlàní wọ́n ti fi sọ̀ráǹdì wọ́n tún jẹ mọ́gàjí wọ́n jẹ oríṣiríṣi oyè tí yóò jẹ́ kí wọ́n lágbára nínú ìlú ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ eré o a nídìí láti sọ̀rọ̀ a nídìí láti jáde ká jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀yin gómìnà kí lẹ̀ ń ṣe Ọọ̀ni of Ifẹ̀ ẹlẹ́gbẹ́sẹ̀ ṣe dání ṣe rọ́ọ̀dẹ gbé dání ni ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ jọba ọba Òṣogbo ọba Àkirè ọba Àkìrun ọba gbogbo bẹ́ẹ̀ ni gbogbo ọba tó wà nílùú Ọ̀ṣun jẹ́nẹ́rálì tẹ́ ẹ jọba aládé níbo lẹ wà tí wọ́n ti sọ ìlú di nǹkan míì léyìn lórí torí pé àwa yìí àwa máa sọ tiwa ká tó lọ ẹ lè sáwájú wa lọ adẹ̀ lè sáwájú yín lọ bó bá ṣe wọ Ọlọ́run ọlọ́ba Elédùmarè ló máa ń sọ láì àwọn ò ní bẹ̀rù ẹnìkan dún mọ̀rú mọ́yàn a ní bẹ̀rù pé bóyá wọ́n fi kú sọ pé bóyá kankan àwa ti sọ lẹ́ẹ̀kan pé kúlù àìsáyà mútu ni abẹ́ẹ̀rí èmi tí mò ń sọ̀rọ̀ mo máa lọ níjọ́ kan ẹni tó fi kú léèyàn máa lọ níjọ́ kan ẹni tí wọ́n rán pé kó fi kú lé ẹni kó pa ni òun náà máa lọ kí ni tó ṣe wá mélòó nínú ayé tá a wà yìí èwo láti rí àwọn Fúlàní tó ń gbé nípa àwọn náà máa lọ́njọ́ kan olórí ológun máa lọ́njọ́ kan bàbá Bọ́lá Ahmed Tinubu tó jó lórí president tó wọ́n wà ń bẹ̀lẹ̀ ni wọ́n lọ́njọ́ kan bọ́n kí lórúkọ ẹ̀ Babangida tí wọ́n wà ní ayé tán wà látó ti ṣe president yìí ó máa lọ́njọ́ kan Buhari ó máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò ńlá lẹ́ẹ̀ máa lọ́njọ́ kan kò síbẹ̀ tí fẹ́ ṣe ká tó àsọpá àwọn èèyàn tá à jẹ́ kankan kéèpé àdẹ̀ jẹ́ kankan ó ní tó wà tọ́lọ́run ní ká jẹ́ ká bá a ṣe wà bọ̀ ó tọrọ ní pé ká má sọ fún yín torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọ rò dáadáa ẹ jẹ́ ká jọ gbọ́ yé torí wípé tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré o tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín mọ̀ dáadáa kí ó yé yín kí ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ eré àwọn nǹkan tó yẹ ká jọ gbámú lórí ọ̀rọ̀ bàbá ìlélẹ́yìí
nígbà tí wọ́n ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí wọ́n jẹ́ míà ìgbà tí bàbá yìí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ó lóun kó gbogbo òrìṣà yín òun lọ dànù òun jóná ẹ̀yin oníṣẹ̀ṣe níbo lẹ wà ẹ̀yin aláwọ̀ òlu afọbajẹ níbo lẹ wà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin oníjẹkújẹ onímùkúmu tí wọ́n bá ti fún yín ní nǹkan tẹ́ máa gbà dání ẹ̀ nílé sòótọ́ ọmọ ẹ̀ wá ń ba nǹkan lù yín jẹ́ àtò yìí ti tó bá tó àsìkò àtò yìí ta àyẹ̀wò àfẹn tó bá fẹ́ pè wá lẹ́ẹ̀kan sí ẹ lè support wa pẹ̀lú star bẹ́ẹ̀ ni ẹ fún wa ní star ẹ fún wa star láti fi boost Facebook wa bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ support wa ẹ lè pè wá sórí nọ́mbà wa 08083892558 08083892558 lẹ́ẹ̀kan sí 08083892558 ọ̀kẹ́ pè sórí 08022264068 08022264068 lẹ́ẹ̀kan sí 08022264068 kò jù bẹ́ẹ̀ lọ ẹ pè wá bóyá ní ìtẹ́fẹ́ bá wa sọ ní abẹ́fẹ́ pè wá ṣàkíyèsí torí kò sẹ́ni tó mọ̀ tán kò sẹ́ni tó gbọ́n tán àbí ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn àbí ẹ fẹ́ fún wa ní update kan àbí information kan ẹ lè pè wá nígbà gbogbo nígbàkigbà bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV bẹ́ẹ̀ ni torí pé mo mọ̀ pé Ọlọ́run ọba tó láyé ọba tó ń so gbogbo kò ní fi wá sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ supporter fún wa kò ní máa jẹ́ pé bóyá àwa náà ń jáde à ń fi ṣe nǹkan kan láti boost kìíní wọ́n bá ṣe ń boost ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa wò ó sí àwọn ìrànlọ́wọ́ tẹ̀lé tó ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ ara ẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ ni mo kí yín nílé lóko ọ̀rọ̀ tí mo sọ yìí kì í sí pé bóyá kankan ọ̀rọ̀ tí mo fẹ́ kó kanlẹ̀ kó kan ọ̀tún kó kan òsì ni ọ̀rọ̀ tó yẹ kó dé ibi tó yẹ kó dé tó yẹ kó kan ibi tó yẹ kó kàn ni torí ẹ̀ ni mo ṣe ń pariwo ẹ̀ síta lẹ́nìí ẹ jẹ́ ká jọ rò ó kẹ́rẹ̀ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká jọ wò ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò torí tó wà nílẹ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹnu torí gbogbo tẹ́ ẹ rí yìí a ní wá dákẹ́ kí tara wá bá wa dákẹ́ o bẹ́ẹ̀ ni torí ẹ̀ a máa pariwo a dẹ̀ máa sọ ní gbogbo ìgbà láàyè tàbá wà òun lélẹ̀ bó ṣe yẹ kó rí gangan náà ló ń lọ yìí kí Ọlọ́run Elédùmarè kó wá pẹ̀lú wa. a wá ní sọ pé bóyá kankan nǹkan máa wá ṣẹlẹ̀ a ní sọ báwọn ọmọ wo tí wọ́n wà ní diaspora báwọn tí wọ́n wà nílé ò bá sọ̀rọ̀ tí wọ́n ní báwọn bá ṣe fẹ́ nìyẹn bóyá ń ṣe lọ làwọn ṣe fẹ́ tí wọ́n gbé nǹkan ní nǹkan sórí tí wọ́n gbé nǹkan àjòjì wọnú ìlú wọn tí wọn ò gbé nǹkan tó lè develop ìlú wọn nǹkan àjòjì tí ò mówó wá nǹkan àjòjì tó jẹ́ pé ẹ̀tàn ni nǹkan àjòjì tí a gbé lórí tá a fi ń da ìgbésí ayé wa rú ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ wa pé á pẹ́ kó tó yé wa wọ́n á bẹ lọ́n kó má jẹ́ kó tó pẹ́ kó tó yé wa àwọn ọ̀rọ̀ tẹ́mi máa jẹ́ kó kálukú mọ̀ nìyẹn ọ̀rọ̀ eléyìí ó kú ọ̀ ní pé bóyá ọ̀rọ̀ Yorùbá nation à ń sọ ọ̀rọ̀ ẹni tó bá jọ́ ọmọ Yorùbá ó gbúdọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá máa ká lára ẹ lọ wádìí Rashidi Olúwo mo mọ̀ pé gbogbo ẹ̀yin lọ́balọ́ba kọ̀ọ̀kan rí mo mọ̀ pé ẹ̀yin gómìnà kọ̀ọ̀kan náà máa rí ẹ̀yin ọmọ ìlú máa rí bọ̀ ó tọ̀rọ̀ ẹ lọ rò dáadáa kẹ́ ẹ kárí balẹ̀ pé torí ọmọ Àfọ̀njáde ni ọmọ Ìlọrin ni mí tó bá dẹ̀ ṣẹlẹ̀ tí mistake tó ti ṣe tí wọ́n ti ṣe ní generation tiwọn táwa ń wá àtúnṣe sí àfẹ́kẹ́ generation mi ṣe. Mr. Olúmídé Peter ọ̀rọ̀ lẹ́sọ̀ torí èmi náà understand mo rí picture kan rí tó jẹ́ babalábàbá tiwọn láwà nínáwó lórí oyè nígbà náà mo mú ìtún wá picture yẹn padà tó jẹ́ ọba Àwó
nígbà yẹn lọ́hùn tí àwọn nǹkan yìí ti fẹ́ ṣẹlẹ̀ rí nígbà yẹn lọ́hùn ní tó fẹ́ ṣẹlẹ̀ rí mi wá mọ ìtàn yẹn ó yẹ kí n wá ìtàn yẹn. àmọ́rú ẹ̀dá tó jẹ́ ṣé fúlàní ni wọ́n ni tó bá jẹ́ fúlàní ẹ̀ tètè fura o ó lọlé padà nìyẹn o ó ti tàwó nìyẹn o tó bá ti jẹ́ fúlàní ni tóbi jẹ́ lè sọ pé ẹ lọ ṣèwádìí kí nígbà tí Ìgbòho lé àwọn èèyàn tí wọ́n lé wọn kúrò ní Gàngán tí wọ́n ní kó máa bọ̀ nílùú ìlú wọn gbà ẹ ṣèwádìí ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ ṣèwádìí ọ̀rọ̀ tí mo sọ yìí ó gbà wọ́n sọ́dọ̀ ó tún lọ fẹ́yàwó fúlàní ẹ mọ̀ pé lé ló lọ ni ó tún ti fẹ́ ní àjẹ ṣé ẹ máa wọ́n jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ rò ó ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ gbé kalẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan míì tí ọba Olúwo ń gbé tó ti ń yẹ̀yẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé ó ti ń yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun Olúwo tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ti sọ ọ̀rọ̀ àárí kí ló dé gbogbo nǹkan yìí àgùdọ̀ dákẹ́lé lórí àgùdọ̀ sọ̀rọ̀ àgùdọ̀ sọ pé bóyá a máa wò níran àfi ká bára sòtí tọ̀rọ̀ mita tó ní mi tí ì rí star mi o mo ò tí ì rí star mi tẹ́lẹ̀fẹ́ ṣe fún mi mi tí ì rí star tẹ́lẹ̀fẹ́ sẹ́ndì o. ó dàbí stíkà ni ẹ máa bá ń bẹ̀. àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jọ wò ó kí ṣe pé bóyá a máa dákẹ́ àní lè sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí ó lọ débi pé àwa ní sọ pé bóyá kankan àbá fẹ́ dákẹ́ lórí ẹ̀ mà ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò dáadáa ẹ ká jọ ṣe kí ni o ẹ ká jọ gbé yẹ̀wò bó ṣe ń lọ bó ṣe rí irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a nídìí àti tètè fura àwa ní dákẹ́ àní sọ pé bóyá kankan lórí ẹ̀ láyé odò òdì torí ẹ̀ mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé bó ṣe rí yìí ó jẹ́ nǹkan tó lágbára ó ṣe kí ni ó jẹ́ nǹkan tó lágbára àní sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mọ́ a tètè gbúdọ̀ sọ̀rọ̀ lé lórí torí ọyún tọ́ba yìí ń ṣe lọ́wọ́ tí wọ́n fi ń wò wá gbogbo tí wọ́n ń ṣe a nídìí àti dìde lé lórí gbogbo àwọn ẹni tí ò bá ti wá sọ̀rọ̀ àwọn ọmọ ìlú tí ò bá sọ̀rọ̀ ó kù lẹ́yìn lọ́wọ́ tẹ bá rò pé bóyá kankan àgùngùn ńlá bọ́ ibi táwa bá sọ ọ́ dé lẹ́nìí tá a jẹ́ kó yé yín dáadáa ọwọ́ yín ló kù sí gbogbo tá a bá sọ ọ́ dé lẹ́nìí ọwọ́ yín ló kù sí kì í ṣe ọ̀rọ̀ ẹnu gbogbo yín káàkiri nílé lóko lájò lẹ́yìn òdì ó dọwọ́ yín ó dọwọ́ yín torí wọn kì í dákẹ́ kíta rẹ̀ ní bá ní dákẹ́ o. mo kí yín ìyá mi Àṣà àti Ìṣe TV mo kí yín ẹ kújọ́ mẹ́ta ẹ jọ̀ọ́ bá mi fọ́lò ìyá mi Àṣà àti Ìṣe TV Àṣàkẹ́ ní YouTube ẹ subscribe sí YouTube wọn Àṣàkẹ́ TV ẹ bá mi subscribe sí YouTube wọn ẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ẹ wò Olúwo ọ̀rọ̀ tó ń dá gbogbo tí wọ́n ṣe tẹ́ bá rò pé bóyá ẹ̀yin adákẹ́ àbí bóyá nǹkankan kìí ṣe nǹkankan o àwọn lọ́balọ́ba àtẹ̀yìn oníṣẹ̀ṣe ẹ̀yin ló ta bá o ó kù sí yín lọ́wọ́ torí pé ẹ̀yin aráàlú tẹ́ bá ní kí wọ́n má dá sí tẹ́ lè sọ̀rọ̀ ó bá tásìkò mo mọ̀ èmi sọ fún ilé rẹ̀ lọ́kọ́lẹ̀ ẹ máa tó mọ tí mò ń sọ ẹ wà bẹ̀bẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin oníṣẹ̀ṣe
mo ti sọ ti ẹ̀yin aláwo gbogbo yín mo ti sọ ti yín fún yín. Ẹ lọ wá ìtàn òótọ́ ọ̀rọ̀ ti korò lọ́wọ́ tá a wà yìí a gbúdọ̀ tètè dìde lé lórí tọ́ àwa máa sọ ti wá fún yín lénìí. Ẹ wá nítorí ẹ̀kẹ́ wá rò pé bóyá a máa dákẹ́ àbí à ń sọ pé kankan gbogbo ẹ wá rí dúdúdú ilẹ̀ rí dúdúdú gbogbo ẹ rí dúdúdú ọba àwo ó dọwọ́ yín o bẹ́ẹ̀ bá ṣe dáadáa ó dọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ó dọwọ́ yín bẹ́ẹ̀ bá ṣe wù níwà ó dọwọ́ yín ipò tẹ́ ẹ bá wà ó dọwọ́ yín gbogbo bí tẹ́ fẹ́ bá dé ó dọwọ́ yín àwọn ò ní sọ pé bẹ́ẹ̀ kọ́. a ń sọ pé bẹ́ẹ̀ kọ́ o ibi tẹ́ bá bá dé ó kù sí yín lọ́wọ́ torí gbogbo tẹ́ ń ṣe pátápátá òun lọ́mọ aráyé rí gbogbo tẹ́ ń wù níwà òun lọ́mọ aráyé dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ lé lórí gbogbo nǹkan yìí Ọlọ́run máa padà bí yín lórí ẹ̀ kò dọ̀wọ́ yín. Àwa ò ní sọ jù bẹ́ẹ̀ lọ torí wípé ọ̀rọ̀ tákúrápá bá sọ òde ọ̀run ló ti wá bẹ́ẹ̀ ni. Mo fi àsìkò yìí kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ní sílẹ̀ tẹ ọwọ́ yín méjì tẹ́ fi ń ṣàdúrà bẹ́ẹ̀ ni ẹ ní fi gbọ́mọ sí. Aburú tó kéré tó tóbi nínú ayé kò ní ṣẹlẹ̀ sí yín. Lílọ bíbọ̀ yìí kò ní bọ́mọ aráyé nú. Gbogbo ìgbà táyé bá ń já tí gbẹ̀yìn jẹ́ gbàṣẹ́. Gbogbo oore tẹ́ ti ń béèrè níwájú Ọlọ́run tẹ́ ti ń béèrè látọjọ́ tó ti pẹ́ Ọlọ́run ọba mi òkè àbá mi ṣe fún yín. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ẹ wá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ẹ lè tún fẹ́ pè mí àbẹ̀fẹ́ pè mí sákèsì àbẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ kan ẹ pè mí sórí aago mi WhatsApp náà ni 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58 ẹ dẹ̀ tún lè pè mí sórí 082 222 64068 ẹ pè mí sórí 082 222 64068 lẹ́ẹ̀kan sí ẹ pè mí sórí 082 22 26 40 68 bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá pẹ̀lú àṣẹ ọ̀nà Àlùkà Orí Adé Adébọ́lá aka Àfọ̀njá TV tí ẹ mọ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì darapọ̀ mọ́ mi àánú Ọlọ́run orí Ọlọ́run á máa jẹ́ ti yín tó ó tún dìgbà kan náà á tún máa pàdé pẹ̀lú àṣẹ Èdùmàrè ó dàbọ̀.